Abusia makwa ba yaba bobi ansa media so ha bobi ansa media se da no moye no aye de nyoma ye kama na de brem ene cultural heritage ene de brem ene day fifth celebration of Akweside 2023 mu Santimewura etenase no na ne hemfo nyina etwa no ho hia na manfo nyina so etwa no ho hia na 2023 Akweside etonso 5 na ekoso no ye kwa akohwe no moma me mo nipa ba kwa baso Royal Palace Multimedia ono na ema mensa eka video ya meso mi yibia de atro open kese yakopon isha mum yenko na yenko menhia fikese mu na yenko hwe amamre ni amane a ekoso a ema akan anasa santi amamre eda enso no ma yenko na yenko hwe
Thank you.
Eti
na gani ko bi ati go tu o jambo nu fun. Ya mo to kwa bango smedite. Ya mo to kwa bango smedite. Oku bayi na ga bola kusu tu o jambo nu fun. Oku bayi na ga bola kusu tu o jambo nu fun. Safa tuma ni la no smedite. Safa papa tuma ni kina no smedite. Dogo ba tuma mo pimbi. Dogo ba tani so wa marine. Dogo ba tuma mo pimbi. Dogo ba tani so mo marine. Ah pia ni ko flan ko iwani ko pimba blani tu o jambo nu fun. Ah pia ni ko flan ko iwani ko pimba blani tu o jambo nu fun. Ah chama dia pia kusi be bona no smedite. Ah chama dia pia kusi be bona no smedite. Quando kunto ba tu o jambo nu fun. Quando kunto ba tu o jambo nu fun. Wai ma kwa libo smedite. Wai ma kwa libo smedite. Afọwọ́rọ́ náà sàpọ̀nkà sí bẹ́ẹ̀ kọ́ àpẹtẹ̀jú bí. Tẹ̀dánwá jáde wọn mọ̀ fọ́. Afọwọ́rọ́ náà sàpọ̀nkà tẹ̀jú bí. Tẹ̀dánwá jáde wọn mọ̀ fọ́. Sàpọ̀ bẹ́kọ̀ náà sàbẹ̀bọ̀ náà mọ̀ mọ̀ bíàsà. Sàpọ̀ bẹ́kọ̀ náà sàbẹ̀bọ̀ náà mọ̀ bíàsà. Ọ̀sàkùn gbàgbọ́ gbàgbọ́ ní ìtumọ̀ jàǹbọ̀ nfúnye. Ọ̀sàkùn gbàgbọ́ ní ìtumọ̀ jàǹbọ̀ nfúnye. Sàpọ̀ bẹ́kọ̀ náà ló sùmẹ̀dìtì. Sàpọ̀ bẹ́kọ̀ náà ló sùmẹ̀dìtì. Ẹ̀sẹ̀ mẹ́kọ̀ọ́ fún jẹ́ ní wákà fún náà nfúnye. Ẹ̀sẹ̀ mẹ́kọ̀ọ́ fún jẹ́ ní wákà fún náà nfúnye. Ẹ̀kọ́ fún mi ẹ̀mí ọ̀nà tí ọdún dúró ẹ̀fọn bò. Ẹ̀kọ́ fún mi ẹ̀mí àti fèlí pé ẹ̀fọn gbé. Ẹni jẹ́ kẹsẹ̀ tí wọ́n jàǹbọ̀ nfúnye. Ẹni jẹ́ kẹsẹ̀ tí wọ́n jàǹbọ̀ nfúnye. Ẹ̀fúnjẹ́ lẹ́kùn dẹ̀jẹ̀ bọ́lá ló sùmẹ̀dìtì. Ẹ̀fúnjẹ́ lẹ́kùn dẹ̀jẹ̀ bọ́lá ló sùmẹ̀dìtì. Ẹ̀jẹ̀ bọ́ bá kọ̀ọ̀yún flọ́. Ẹ̀jẹ̀ bọ́ bá kọ̀ọ̀yún flọ́. Sáájú fún ẹ̀fọn bò dẹ́mi fá o. Ọ̀sáájú fún ẹ̀fọn bò dẹ́mi fá o. Wọ́n sáájú fún ògùn nágbọ̀ sí ni. Wọ́n sáájú fún ògùn nágbọ̀ sí ni. Òkúrọ̀ sàtìlẹ́yẹ tìǹà sí ni. Òkúrọ̀ sàtìlẹ́yẹ tìǹà sí ni. Òkúrọ̀ ilé ẹ̀kọ́ bá tẹ̀lé fún ògùn nágbọ̀ sí àjọ náà tẹ̀lé ra. Thank you.
Royal Palace Multimedia. Royal Palace Multimedia. Ebisia, wait me follow them all the social media platforms, YouTube, Twitter. Baby, wait me follow Royal Palace Multimedia and Omada Roma in a video here. If you want to share, say that day in our course or share, will be on some media. Na subscribe. Na yes, you have Nigeria and your quality video and so on from Nakupon Show. Macron. Bye bye.